àwọn ìgbà wo ni àdúrà máa gbà Ànábì ló júwe ẹ̀ fún wa sallallahu alaihi wasallam. kò sígbà téèyàn ò lè bẹ lọ́hùn o kò sásìkò kan tí mùsùlùmí ò lè ṣàdúrà o kakọ clear yìí o amẹnu àánú Ọlọ́run àti ta Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá jẹ́ ó yé wa pé àwọn ìgbà kan bẹ tí Ọlọ́run máa sábà tètè dáhùn àwọn ìṣesí kan bẹ tẹ́ bá wà ń rú ìṣesí bẹ́ẹ̀ tọ́lọ́run máa tètè dáhùn ẹ máa ṣọ́ àwọn ìgbà ẹ máa ṣọ́ àwọn ìṣesí yẹn ara nfààní téèyàn rí nínú sunna Ànábì ni sallallahu alaihi wasallam. nínú àwọn àsìkò tádùn àmọ́ gbà púpọ̀ ẹ̀yin ya wa gbogbo ntẹ̀ nfẹ́ ni ẹ máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run láwọn àsìkò yìí ẹ má lọ bòmí mọ́ Ọlọ́run ọbọ̀ tóyin kò dùn má wa gbogbo ntà ń gbọ́ ara là jà ń bí báyìí àrí ẹnìkan bí báyìí Ọlọ́run ò ní lé yín lékulè Ọlọ́run ò ní fọmọ dààmú yín kò ní fọkọ dààmú yín kò ní fi gbogbo ìgbésí ayé àtàlìkìyàmọ dààmú ẹnìkọ̀ọ̀kan wa náà ẹ̀ṣọ́ àwọn àsìkò yẹ képe Ọlọ́run gbà náà pẹ̀lú ògbó Ọlọ́run yóò dá yín lóhùn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní bẹ́ẹ̀ yẹn bá dá òru sí mẹ́ta ẹ̀ dá òru sí mẹ́ta bóòlù yẹn ṣe dá òru sí mẹ́ta àṣàlàyé ẹ̀ tọ́rẹ́ lomi aago méjìlá lóru tiẹ̀ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ òru tẹ̀ bónú o ẹlòmíì ọmọ fi ń wọn pé aago méjìlá ni ọjọ́ kejì bẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ o nínú ṣẹ̀ríà ìgbà tó rú bẹ̀rẹ̀ nínú ṣẹ̀ríà tá Ànábì ni ó dá sí mẹ́ta sallallahu alayhi wa sallam òun nígbà tí wọ́n pèrún magaribi ìrun magribi bí aago mélòó lé kò ní sinmi rò pé bí past 7 bí 7:05 ok ìgbà ni tí wọ́n bá ti pèrún magribi nínú ṣẹ̀ríà Islam òru ti bẹ̀rẹ̀ yóò wá continue bẹ́ẹ̀ títí tí wọ́n tún fi pèrún alifajiru bí wọ́n bá ti pèrún alifajari ọ̀sán ti bẹ̀rẹ̀ nínú ṣẹ̀ríà ẹ wá jẹ́ ká calculate ẹ̀ ká fi gbádìí Ànábì yìí for example nísìnyí let's say 7 ọkọjá díẹ̀ ni wọ́n ń pè magribi lẹ́kọ̀ọ́ aago mélòó wọ́n ń pàṣùbà past 5 ẹ jẹ́ àmúbáwọn for as an example kọ́ báyìí 7 to 5 how many hours la ní láàrin 7 p.m. and 5 a.m. láàárọ̀ ọjọ́ kejì àwọn máàsì òsì yàn yín àwọn tó jogún khawarizmi àwọn tó jogún tani khawarizmi mùsùlùmí be proud of your religion gbogbo nǹkan ní bẹ́ẹ̀ ní Islam ẹ̀yin máàsì algorithm khawarizmi ní jẹ́ ẹ lọ kàtàn mathematics àwọn sọ̀rọ̀ science ọ̀rọ̀ Ọlọ́run nìkan la àmọ́ afẹ́ká mùsùlùmí gbogbo ntọ́ da ní bẹ́ẹ̀ ní Islam ẹ̀jẹ̀ nìkan fi nǹkan kan bọ́ lójú ẹni tó invent ọ̀pọ̀lọpọ̀ àwọn principles yìí àbí gbogbo àwọn formula mathematics Muhammad ibn Musa al-Khawarizmi ló kọ́ rẹ̀ òun ni wọ́n pè ní algorithm eléyìí sọ̀rọ̀ pé àwọn àfààní sọ o ẹbí àwọn tó bá jinlẹ̀ nínú maths àwọn mùsùlùmí àwọn lárúbáwá káyà lọ bẹ̀rù díẹ̀ àwọn ni wọ́n jí kí sáyẹ́nsì olójútu lónìí torí kò sí science without mathematics àwọn èèbó ní táwọn fi ṣe máàsì tí wọ́n fi kàǹkàn jọ̀hún ní roman figure tó lé bí ojú ẹja ọ̀hún ọwọ́ afa kan báyìí ó gbé wá síwájú ó lénu ó tún wánu sí àyè ó tún dínú ó tún cross yẹ bọ́bá fi méjì sí ó lé méjì nu ó tún dí gbogbo gbàtẹ́yìn ọba fi ka 1000 bí eléyìí yọ dàrú àwọn gan orí ka in history wọn ò lè go beyond 1000 torí gbogbo àwọn tí wọ́n mú yìí ló ti tán x ni v ni gbogbo ẹ̀ tán àwọn à ń ka million à ń ka billion à ń ka trillion lónìí mùsùlùmí àti lárúbáwá ló jẹ́ possible torí pé àwọn ni wọ́n invent ní tá à ń pè ní zero àwọn ni wọ́n wá sọ pé no nǹkan kan bẹ tó ṣe pé intrinsically kò ní value àmọ́ bẹ́ẹ̀ bá lẹ̀ mọ́ gan ó di gan òun ni sífúrù làwọn pè ní zero sífúrù bí wọ́n ti máa dàrú nù wọ́n sọ fẹ́ nìkan jẹ́ òní mo ní lákùnwé kan nù medicine the canon of medicine yes authority alqanunu fi tibb
alikọnunu ẹni ó ṣe Lárúbáwá lè kọ́ wọn tún ṣe ìbò ni Ibnu Sina ló kọ rẹ̀ báwọn bá wa kọ́ wọn wá pè ní kíni Avicenna ẹ wá ní mọ̀ pé èèyàn wá ní akanyalọ bẹyẹ díẹ̀ káfí wà proud of this religion kò sí ntọ́ ń wá kí wọ́n mùsùlùmí gbogbo ẹ̀ ló pé nbí tọ́ wà yìí ọlọ́run ó jọ pé wa kalẹ̀ láyé àti lálùkìyàmà so Muhammad bin Musa al-Khawarizmi àwọn ni wọ́n wá gbé zero kalẹ̀ òun làwọn òyìnbó àwọn èèbó wọn lóòótọ́ wọn ọ̀jà wa dúdú bọ́bá yìí pé dúdú ni wọn ò ní pé ń ta doni 1 2 3 10 kọ́ ni kí lè bó ń pè Arabic numerals lè bó ń pè doni Arabic numerals sọ̀rọ̀ àwọn wọn ni Roman ni tàwọn ni ọkọ̀ lè kọjá 1000 jẹ́ ìdàrú so ibi tá a ti yà lọ bẹ̀ yẹn ni pé àwọn àsìkò mo ní ká calculate ẹ̀ sáà ti kà á tán àwọn àrólé Khawarizmi mẹ́wàá ni tábà wá ní mẹ́wàá yẹn já da sí mẹ́ta níta nẹ́bí ń winu lóòfin mọ̀ntí ń jẹ́ da mẹ́ta wọ́n kàn ká díìsì fẹ́ lómi pé da mẹ́ta tó kàn yín nú òru kò yé ìtumọ̀ ẹ̀ nù ọ́ bẹ̀rẹ̀ òru láti Maghrib títí dìgbà tí wọ́n pe fajiru wá divide into 3 yóò fún wa níbi wákàtí mẹ́ta ń lé díẹ̀ ká sọ pa ayọ̀ ajẹ́pá àkọ́kọ́ yọ bí wákàtí méje ọ ha di méje má méje yọmọ wa jẹ́ bí kíni 14 tí ń ṣe 2 a.m. lóru lẹ́kọ̀ọ́ lónìí nísìnyí sàlù aláwọ̀ bá dàgbò méje òru ó bẹ̀rẹ̀ sí pẹ́ọ́lọ́n títí tálùfájàrí ẹ̀ wọlé bó sì lè bẹ̀rẹ̀ láti 2 bẹ̀rẹ̀ ń tiri bó lè bẹ̀rẹ̀ ń tiri anabi ní títí tí ó fi dìgbà tí alùfájàrí ọ wọlé anabi nígbà ní lọ́lọ́run rẹ́dí àti gbàdúrà jù sallallahu alayhi wa sallam kọ́dà ń bẹ́ẹ̀ nù hadithi kọ́lọ́ngàn ọmọ kẹ́ man yad'uni tani ó béèrè man yas'alni fa'uti tani ó tọrọ nǹkan kí n fún amagba ni lèyàn máa gbádùn oorun jù ṣètọ́ nínú gbogbo bi tí o ti ṣoríire wọn lọ gẹ yọ dẹ takute kan síbẹ̀ àmọ́ bí yẹn bá lè jẹrẹ ńpa tó gbìyànjú pẹ̀lú ògo Ọlọ́run anabi ló wí wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha anabi sọ̀rọ̀ fẹ́nu ìwọ ni ó gbà bẹ́ẹ̀ má dán Ọlọ́run wo oògùn wọn má dán wo nípa báyìí àsìkò kan nìyẹn nínú àwọn àsìkò anabi ní lọ́jọ́ Jímọ̀ gbogbo ọjọ́ Jímọ̀ ayé ìjọ mẹ́jọ opportunity jojúmọ́ nta kọ́kọ́ ni weekly opportunity lélẹ́yìí gbogbo ọ̀sẹ̀ ní wáyé tó nǹkan jẹ́ lọ nǹkan lọ anabi ní sa'atul Jumu'ah wákàtí kan bẹ ńjọ́ Jímọ̀ èèyàn ní tọrọ nǹkan bẹ kọ́ lọ́wọ́ ọmọ fún kábà wá gbìyànjú anabi wa sọ clearly gbò ní wákàtí kan ni àmọ́ wákàtí kan ńjọ́ Jímọ̀ àmọ́ àwọn onímọ̀ wa wo gbogbo ahadithu mi tọ́jọ́ tá anabi fi ṣàlàyé wọ́n lè tó súnmọ́ jù òun ni pé wákàtí tó kángun sí irun magiribi níjọ́ Jímọ̀ yẹn ni pé bọ́ọ̀ bá ti kálá sáré tán níjọ́ Jímọ̀ sáwà mọ́sálásí májẹ̀mú rẹ̀ nù ọmọ rẹ̀ ti magiribi gbogbo ntọ́ bá fẹ́ tọrọ kí wọ́n pe magiribi bọ̀ mbẹ́ anabi ladùn àmọ́ gbà púpọ̀ nígbà ni sallallahu alayhi wa sallam. nínú àwọn àsìkò tádùn àmọ́ gbà tọ́lẹ̀rì yàtọ̀ fọ́rọ̀ ìfẹ́ inú anabi sallallahu alayhi wa sallam ní gbogbo àdúrà téèyàn bá ṣe láàrin pé wọ́n pèrun àti kọ́mọ èyí tí wọ́n máa retí pé wọ́n kú jí gbé kọ́mọ kú jí gbé opportunity ńláńlá lọ ń sọnù ẹ̀ máa ń lójúmọ́ tí wọ́n máa wá sáré pàpàpàpàpàpà ṣé kọ́dà ọ̀tẹ̀ tó Jímọ̀ ìrun kútúbà Jímọ̀ ẹlòmíì tòsí mọ́sálásí lọ́wọ́ àyọ̀ máa wọ́n ti bẹ̀rẹ̀ kútúbà ok ìgbà wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ wẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kútúbà ìgbà wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wẹ̀ pé ìmáàmù yẹn máa ń pẹ́ bí alòtọ́gbọ̀n ṣẹ́jú lórí kútúbà yẹn 40 minutes ọ̀ ń sọ nǹkan nù ní o nípa báyìí Ànábì sallallahu alaihi wasallam ní láàrin ẹ̀yin ìyàwó ẹ dákun láàrin pé wọ́n pèrun àti kí wọ́n sì gbé ìkọ́mọ lẹ́ẹ̀márùn lójúmọ́ opportunity ńláńlá ni àsìkò àdúrà ni tọrọntọ bá fẹ́ mbẹ́ nínú àwọn àgbàtàdúrà máa gbà tọ́ga wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́kọ́ wa inú àwẹ̀ láwa yìí èyí tí ó yẹ pé ní ibi tẹ́lómi ti ń ṣe ránunràun ni wọ́n ti sọ fún pé sínú ti tó Allahu Akbar wọ́n mùsùlùmí ò sì ń ju golden opportunities nù
anabi ní ìgbà sínú ni sallallahu alaihi wasallam àsìkò òun làwọn tẹ́ ẹ máa wò nu satellite àwọn òsíè ẹ̀rí tí wọ́n ó tó nǹkan síwájú wọn tí wọ́n fẹ́ sínú ẹlòmíì ó ti jókòó wákàtí kan ẹlòmíì ó ti jókòó 30 ìṣẹ́jú wọ́n wà á máa bẹ lọ́hùn àsìkò àdúrà gbígbà ni lásìkò tí sínú ń wọlé yẹn ní pàtàkì jùlọ nínú àwẹ̀ báyìí àwọn àsìkò nìyẹn anabi tún sọ àwọn àṣesí kan tí ó pé kọ lásìkò àmọ́ ṣèṣì tó bá ti wà ń rúpò bẹ́ẹ̀ ara bẹ́ẹ̀ ni da'watul musafir da'watu anabi ní gbogbo ẹni ó bá wà lórí ìrìn àjò máa take opportunity ìrìn àjò fi ṣàdúà Ọlọ́run máa ṣàánú ní ìrìn àjò anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wa da'watul mazlum bó bá wà lẹ́ni tí wọ́n oppress táwọn èèyàn yàn ọ́ jẹ wọ́n fún ọ opportunity ni o anabi sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ yàn bá ẹni tí wọ́n bá yàn jẹ ìgbà tó lè ké sọ́lọ́hún pàtàkì jùlọ against ẹni tí yàn jẹ nígbà tí yàn jẹ lọ́wọ́ ni orojọ́ sọ́lọ́hún sunkún sọ́lọ́hún bẹ́ẹ̀ pé ó ju mí ló dùn náà lọ nítorí níní fi rẹ́ mi jẹ yìí kò tó ọwọ́ ọlọ́run bẹ̀lẹ́ yóò ju ọ lọ anabi ní da'watil mazlum laysa baynaha wa bayna Allahi hijab anabi ní ó sì gàgà kan láàrin òun àtọ́lọ́hún direct ni wọn náà má ṣàbòsí ní jẹ́ báwọn o torí bẹ́ẹ̀ tó bá ṣàbòsí fún bá gbọ́ wá sí i tó ké pọlọ́hún tó bá dáhùn wọ́n lọ fà á o aha kí mùsùlùmí ó jìnnà ṣàbòsí ọlọ́run ò ní ṣe wá lálábòsí ọjọ́ ti lọ nǹkan mẹ́ta mo dẹ̀ promise ká bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì kí lẹ́lẹ́ẹ̀kejì àwọn tí èjì àdó ọgbà àwọn tí jẹ́ kí àdó ọgbà nù àwọn kí ni jẹ́ kí àdó ọgbà alimami ibn al-Qayyim nínú àwọn àgbà afáàní rahimahullah nínú tírà rẹ̀ tá à ń pè ní ad-da' wad-dawa ibn al-Qayyim ní fa inna ad-du'a kas-silah ibn al-Qayyim la du'a tẹ̀rí ni bí ammunition ni bí nǹkan ẹ̀já ni was-silahu laysa bihaddihi faqat wa innama bid-daribi nǹkan ẹja nìkan kì í ṣiṣẹ́ ó depend lórí ẹni ó gbé lọ́wọ́ Ibn Qayyim ní bọ́rọ̀ àdúrà ti rí nu òun ni wọ́n máa wò pé àdúrà kan náà wọ́n sì fẹ́ mi àti ya kínní lọ́lọ́run ti gbàdúrà tiẹ̀ ni ìwọ ọ̀dọ̀ ya kínní ni ntí Ibn Qayyim wí nu ọ̀làdúrà dà gẹ́gẹ́ bí nǹkan ìjà ni bí nǹkan agbára àmọ́ kì í ṣe pé ẹnu mo ti ní àdálọ́ àmúnikin lọ ni ó sì máa wá ṣiṣẹ́ lọ ẹni ọba mú lọ́wọ́ bọ́ bá ṣe máa lò sí ni ó fi yàtọ̀ fún bẹ́ẹ̀ ni ó mú kọ́lẹ̀ lómi òkú àdá yóò sì rí lò ju àdá tó mú lọ. nípa báyìí ni pé ẹ jẹ́ ká fura sáwọn tó lè máa kọ́ di àdúrà gbígbà wa àdúrà kí nǹkan ṣe ó lè jẹ́ pé wàhálà dùà nǹkan lè ṣe àdúrà náà wà á ti sọ àwọn yìí wọn o àdúrà tọ́lọ̀ wọn fẹ́ tí yẹn bá ń ṣe anabi ta kọ́ anabi pinpoint àwọn areas méjì kan no go areas ni wọn anabi lọ́ọ̀ gbọ́dọ̀ ṣàdúrà tọ́ lẹ́sẹ̀ nú ó sì gbọ́dọ̀ ṣàdúrà tí ó já kun ẹbí. a sì ti sọ ọmọ pé ẹlòmíì lẹ́yìn ọlọ́run gbogbo àwọn tí ò da aládùá àmọ́ bí tá a dé nísìnyí pé àwọn lè máa ṣèwọ́ tó ń ṣàdúrà ló fi rí i pé ní kọ́dẹ̀ lómi ọmọ àrò pé abẹ́ lómi tó ń dọ́gbọ́n mi sí kọ́ dọ́gbọ́n sí i irú àdúrà bó ti ń pè ọlọ́run ní irú àdúrà òun náà fi ń pọ ọlọ́run àmọ́ òun yàtọ̀ sí ọ ká fúnra alẹ́ example kan tá anabi wí sallallahu alaihi wasallam anabi sọnù hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ anabi lárakùnrin kan ash'atha akbar ó wà lórí ìrìn àjò àti sọ pé nínú tọ́lọ̀ máa fi sànú yẹn ní kéèyàn wà ní kíni lórí ìrìn àjò ó ti ní quality kó ní ìrìn àjò ni ó súnmọ́ kọ́ lọ́wọ́ dá lóhùn èyí ò ní kankọ́ ó mú kú ó ti dààmú gbogbo ntọ́lọ̀ máa wò tí máa fi sànú yàn ń bẹ lára rẹ̀ lẹ́yìn náà rafa'a yadayhi ila as-samaa ó di mẹ́ta anabi lárakùnrin yìí tó tẹ́wọ́ sọ́lọ́run ọlọ́run sì lẹ́yìn òní tẹ́wọ́ sí òun kóun jọ́ dá padà ló fi fo but upon all this lẹ́yìn gbogbo ntá anabi wa kàkálẹ̀ yìí anabi lọ́lọ́run ò sì ní dá lóhùn sallallahu alayhi wa sallam bókè dọ̀tún la mẹ́wàá ọlọ́run ò ní dá lóhùn kí ló dé ya Rasulullah anabi wa ni wa mat'amuhu haram
wa malbasuhu haram wa ghudhiya bil haram fa anna yustajabu lahu. ọjẹun èpè sanra ni oúnjẹ haramu ní jẹ haramu ní mu haramu ní wọ̀ gbogbo jíjẹ mímu rẹ̀ níná lílo rẹ̀ ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni fa anna yustajabu lahu Ọlọ́run ṣe fẹ́ délé yín lóhùn ẹ dákun jama mùsùlùmí arantí máa kọ́ di àdúà nǹkan ò sí àdúà ìwọ tó ń ṣe àdúà ní nǹkan ṣe furasi ntọ́ ń jẹ furasi ntọ́ mu kọ́dà àwọn ìtawọ́ máa wò kéékèèké ó sì wọ ọjà sán mọ gẹ́ẹ̀tì ẹ̀ haramu ni o náà mọ gbá ẹsẹ̀ mọ gbá kò sí gbígbá kan tó lọ lásán gbogbo àwọn nǹkan kéékèèké táwọn máa wò yẹn wàláyé ó lè jẹ́ pé àwọn ní ọjà dùn àrẹ ọgbà anabi sallallahu alaihi wasallam ó fún wa lẹ́gzámpù eléyìí òun ẹ dákun ẹ jẹ́ àfúrásì gbogbo àwọn tá a bá mọ̀ pé ńlẹ́tọ̀ ilé yọ̀ǹda ẹ̀ bọ́ba bọ́lọ̀ ń dún tó jù lọ Ọlọ́run ó fi rọ́pò fún ọ. torí gbogbo haramu tá à ń wí yìí téèyàn bá mọ consequence ẹ̀ ni mùsùlùmí ò ní débi haramu. anabi sallallahu alaihi wasallam ní ẹni ọba gbààyàn irú bẹ́sẹ̀ wílẹ̀ kan gbọ́ gbà kankan ni bọ́ba dàlí kìyàmá ẹni tó gbá ní 1000 bọ́ba ló fún 1 million kò ní gbà o kò sí wọn yẹn ná kò sí náírà kò sí dọ́là lálẹ́ kìyàmá nbọ ni o ti na bí wọn náà tiẹ̀ ní nbọ ni o ti na ẹ pé kí ni wọn máa fi di gbogbo mọ gbá mo lò jẹ fún mọ sọmọ mo smart mo ṣe nǹkan kan ni anabi sallallahu alaihi wasallam lálẹ́ kìyàmá irun rẹ àwẹ̀ rẹ hajj tó lọ sàrà tó ṣe gbogbo tó rò pọ̀ lọ bá lọ́rùn ni wọn máa fi san gbogbo gbájú ẹ tó gbáwọn èèyàn gbogbo jàmbá tó ṣe gbogbo haramu tó jẹ kọ́ra ọba máa ń bá yẹn ni kọba rọrùn díẹ̀ àmọ́ anabi sọ kọjá tó jù bẹ́ẹ̀ lọ sallallahu alaihi wasallam anabi ni wọ́n wá yọ ìrun ẹlòmíì látàrí owó ọjà tó yóò sì san owó nǹkankan ẹnìkan tó yàn jẹ ẹnìkan tó ṣe jàmbá fún ẹnìkan lọ rí lẹ́pàá ń bì kan gbogbo ẹ̀ wọ́n wá yọ ìrun rẹ̀ wọ́n yọ tán ọlọ́run ní bisimilayi wọ́n bọ́ sí ibi àwẹ̀ rẹ̀ náà ẹlòmíì bí jàmbá tiẹ̀ ọba pọ̀ bóyá ń gba wọn bá fi yọ àwẹ̀ dédajì ọlọ́run lè pé kí wọ́n clear gbogbo ẹ̀ anabi ni wọ́n yọ tẹlòmíì kalẹ̀ ọlọ́run ní ẹ bọ́ síbi bàbá sọ yọ zaka sọ lọ ají sọ ṣe sàrà gbogbo dáadáa tó gbáyé ṣe ntọ́ wa pathetic ń gbẹ̀ ni pé anabi ni wọ́n wá yọ gbogbo sẹ́ẹ̀rì ẹlòmíì wọ́n yọ tán ńgbà àwọn mi ọba tún ní inú rẹ́kọ́dù ẹ̀ ó ṣe jàmbá fẹ́lẹ́ yìí náà wa ma rabbuka bi dhallami àbí ṣé bẹ́ẹ̀ náà ni bi dhallami lil abid ọlọ́run lóhùn ní sàbòsí o wọ́n gba gbogbo ẹ̀tọ́ ẹ̀tọ́ fún un sẹ́mi pé wọ́n bá sàwọ́ èèyàn ni a ti gbá ó tó gẹ́ ẹ̀yọ̀run rẹ̀ ọ̀tán àwẹ̀ tán àjìtẹ́ sànú ẹ̀ kò sí yíhun sálìkìyàmà ọlọ́run lóhùn ní sàbòsí fẹ́ nìkan ẹgbẹgẹlókù ìwọ tí àti ìrẹtọ rẹ gbà fún ọ ebi wọn náà sẹlọn o lè tí wọn já nǹkan kan tó ṣe ẹmú ẹsẹ èyí ń ẹ fi di nínú rẹkọọdù tiẹ wàláhì Ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam hadithun sahih ẹni tó ní sẹtọ gaba yìí tẹyìn orò pàlì jẹnà ní lọ yọba dọmọ náà kì í ṣe pé kò kírun o kì í ṣe pé kò gbààwẹ̀ o onígbẹ́ dákun ọ̀rọ̀ haramu o kéré báwa ti ma ẹ torí àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ kúnlẹ̀ Yorùbá ẹni fọ̀ tọ́sí pé ní haramu Allahu Akbar gbogbo àwọn tí wọ́n mọ̀ fi legalize èmi ò fẹ́ rí ìran náà àkípọ̀ ìjọlọ lójú gbogbo àwọn tí a ti mọ̀ kí ọ̀dà á wà wọ́nà tá a fi justify ẹ̀. bẹ́ẹ̀ yẹn bá tán mẹ́yàn kò lè tán Ọlọ́run o nípa báyìí àwọn tí ma etí ẹ̀ jẹ́ kí àdúrà gbà ká sọ̀kan sí ká tó lọ bí pọ́ǹtì kẹta nínú tí ì máa kọjá àdúrà oní su'ul adabi ma Allah su'ul adabi kéèyàn gọ̀ sọ́lọ́run kéèyàn gọ̀ sí Ọlọ́run
máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ bí ẹgbẹ́ gbẹ́ rẹ ni wàláhì bẹ́ẹ̀ bá gbọ́ tán ẹlòmíì bá láwọn ń ṣàdúrà báyìí èyàn ó sì fẹ́ káwọ́ lérí òjò tá a lè fẹ́ yẹn ọjọ́ báyìí la fẹ́ ọba dẹ̀ ti fún wa lọ́jọ́ yẹn ta ló ń bá sọ̀rọ̀ Rabbus samawati wal ard àbí al-i'tida fi du'a aranti ma jẹ́ ká do ma gbà ní Ànábì ní kéèyàn máa kọjá là ń bi àdúà kíni kọjá là ń bi àdúà ntọ́ ma pé Ọlọ́run yìí ṣe nǹkan rẹ̀ bẹ́ẹ̀ ọ wa ń bẹ Ọlọ́run pé kó fún ọ ìrùpọ̀rọ̀ yẹn yé Ọlọ́run lóhun láwọn sunna kan lórí ilẹ̀ sunnatullah walan tajida li sunnatillahi tabdila kọ́dọ̀ Ọlọ́run náà tún pé sunna mọ́rẹ̀ Allahu akbar Ọlọ́run lóhun láwọn sunna ìlànà òun lórí ilẹ̀ bóun ṣe nǹkan òun kìí ṣe pé wọn lágbára àti ṣe in another way but káyé ọmọ dàrú kọ́ máa lọ bẹ́ẹ̀ tóun ti tó kalẹ̀ tẹ́yìn ọmọ ẹnìkan bímọ ẹnìkan ò bí ẹnìkan lówó ẹnìkan ò lówó ẹnìkan ṣe ètò tọlọ́n ni bí gbogbo wa bá lówó ayé ò ní tóró ta ni ó ṣiṣẹ́ fún lówó mọ́ imam kò sí géètì mọ́ òun náà gbẹ́kùn wá di géètì ni yóò kò sí tóun náà lówó tiẹ̀ lé ẹnìkan ó gbé wá ṣe géètì mọ́ hikima Ọlọ́run ni gbogbo ń táwa ń wò ni pé ó ṣe rí báyìí ó ṣe rí báyìí àwọn súnà Ọlọ́run ara súnà Ọlọ́run ni pé bẹ́ẹ̀ ọba bímọ yóò níyàwó àbí lọ́nà halali níyàwó wà á bímọ ọwọ́ ní Ọlọ́run kò sí ń tọ́ lágbára láti ṣe Ọlọ́run dákun fún un lọ́mọ òun ò sì ní fẹ́ yàwó òun kọjá àlà Ọlọ́run sì ti di oyé wa kó òun lè ṣe ó ti ṣe ìyá ńlá wa Maryam aleyhi salam tó bí anabi Isa Ọlọ́run sọ fún ọ kó òun lè ṣe àmọ́ kò sí nínú ètò wọn Ọlọ́run tó ń tò báyìí ó ti dùn tí ọgbẹ́ máa lọ bóun ṣe tó létò kéèyàn máa wá gbìntọ́ mọ̀ pé Ọlọ́run yẹn ṣe àbí àrò àwọn àdúrà kan lẹ̀ Yorùbá ẹni àdéjọ́ fi 80 90 àdámọ̀láwọ̀ ayátáwò gbé ẹnìkan ti wọ 80 90 gbé igba ọdún kan ni mélòó á ní kó lò هذا من الاعتداء في الدعاء nínú àwọn ọ̀nà kọjá lànà Ànábì sallallahu alaihi wasallam ti ní ọ̀kọ̀ọ̀kan ní ọmọ ilé àlùmọ́ tóun láàrin 60 nǹkan kan ní bọ́lọ̀ bá tún wá sànú wọ́n tó di 80 tó di 90 tó máa gbé gbọ́ ọdún kan ọdún mélòó ni ọ wà lò gbogbo àwọn eléyìí àbí ò ní kú láéláé kò sínú ètò Ọlọ́run pé nìkan ò ní kú láéláé ó ní àwọn ìyá wa orin tí a máa kọ wọn agége ọba ìgbẹ́ àìkú láyé o àbàbà anabi gan kú sallallahu alaihi wasallam Ọlọ́run kọ́ mọ́sá àbáwá kí anabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ńtọ́lọ́run fi ṣàánú wa Allahumma salli wa sallim wa barik alayhi ní kúkúrú ẹ̀rí lórí pé ká máa kọjá làǹbì àdúrà nínú hadith anabi wa Muhammad sallallahu alaihi wasallam sàbítà ń pè ní Abdullah ibn Mughaffal radiyallahu anhu òun ní kọjá lọ́njọ́ kan nínú ilé rẹ̀ náà ni ọmọ inú àwọn ọmọ rẹ̀ wá ń ṣàdúrà lọ́wọ́ ó wá gbọ́ àdúrà tọmọ yìí ń ṣe ó wá dúró kóra dúró ẹgbẹ́ kí lọ́mọ yìí ń béèrè ọmọ yìí wá ń pé Ọlọ́run nínú àlìjánnà irú ilé báyìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tí ó rí báyìí ń wá ń describe irú ntọ́fẹ́ kọ́lọ́run ọkọ fún wọn lálìjánnà Abdullahi ibn Mughaffal tó kíw lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tètè wá pé ọmọ rẹ̀ pé ya bunayya la ta'tadi fi du'a aranta anabi kí wa ń lọ ni o salillahi aljanna waqtafi pé kọ́lọ́run mọ̀ wà aljanna ó tó àmọ́ pẹ̀tẹ́sì ni ọkọ kíní kan ni ó ṣe nǹkan kan lẹ̀ fọlọ́run gbogbo ntẹ̀yìn bá mọ̀ pé Ọlọ́run yìí ṣe nǹkan rẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe pé kò lè ṣe é kọ́mọ wa tọrọ yìí lọ́dọ̀ Ọlọ́run ìkọjá àlà ni o nínú àdúrà ìkọjá àlà ni kọ́lọ́run ọba kí ọ̀sàmánà wa mo láwọn nǹkan tí a fi wọnú àdúrà specifically
or precisely nílẹ̀ Yorùbá ń gbé pé Yorùbá là ń sọ eléyìí ká wálé àwọn nǹkan kan tí a fi bọnú àdúrà tó ṣe pé kò sì sí nínú àdúrà ká bẹ̀rẹ̀ látòrí mas'alatu tawassul mas'alatu at-tawassul ọlọ́mọsá wọlá gbogbo ntá bá wí kún eléyìí máa dá controversy lẹ̀ kò sì yẹ ní máa dárò yé lẹ̀ anabi sallallahu alaihi wasallam ti jó yé wa pàdúrà tá à ń ṣe yìí ìbáàdà ni ìbáàdà ò sì mọ́gbọ́n orí lọ́wọ́ àfi kéèyàn ó béèrè pé bó o lọ́lọ́run ti gbé kalẹ̀ tó fi rán anabi wa Muhammad sallallahu alaihi wasallam káfí nǹkan tọrọ nǹkan anabi júwe ń tà lè fi tọrọ ó júwe fún wa sallallahu alaihi wasallam lára ń tà lè fi tọrọ nǹkan ó ní al-asma'ul husna àwọn ọkọ̀ ọlọ́run tó dáa jù fọlọ́run bẹ ọlọ́run wọlá ipe wọlọ́ba báyìí wọlá pé wọlọ́ba tó ṣe báyìí wọlá pé wọlọ́ba tó ṣe báyìí ó dùn mọ́ ọlọ́run bẹ́ẹ̀ púpọ̀ òkè ọlọ́run ọ̀dàrúkọ àwọn ọkọ̀ ọlọ́run tó rẹwà ìwọlọ́ba tí inú àwọn òkè ọlọ́run pé la malja'a wa la malja'a minka illa ilayk ìwọlẹ́ni tí lé ní tá a tún sáwá bá wíbẹ̀ fọlọ́run yọ sànú ẹ̀ yọlọ́run bọ́ ọ bá léèyàn kò síbi téèyàn ọ sá lọ yóò tún sá padà náà ni ń bọ́ lọ́ fẹ́ lọ nínú àwọn téèyàn máa fi bẹ lọ́hùn ká fi nǹkan sàkàsọ ọlọ́run wọlá nǹkan báyìí èyí tó dáa jù òun làwọn kọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ lóríṣiríṣi tọ́pọ̀ tínú ọlọ́run dùn sí ọlẹ́rìí bẹ́ẹ̀ kó lè dán Allaha àwẹ̀dẹ̀ ar-Rahmana ayyamma tad'u falahul asma ọlọ́run ní tó bá wù yẹn mú nínú àwọn ọkọ̀ ọ̀hún ẹ̀fí bẹ́ẹ̀ ń nínú Suratul Isra àbí Sheikh Abdul Bari akẹ́dá nínú ta Nabi sallallahu alaihi wasallam tún jẹ́ oyé wa pé èyàn lè fi tọrọ káfọ́ láǹkan ní tọrọ òun ní sẹ́ẹ̀rì tó bá ṣe at-tawassulu bil amali as-salih tọ̀pọ̀lọpọ̀ àyè ronú sí lónìí ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ó yẹ kí n lápẹjúwe irú tó wáyé ọba ìpè tó ọlọ́run lọ bá wa o ọlọ́run ntí mo pati lónìí ó ṣe pàtàkì àmọ́ gbà wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ ń pa ìlànà ọlọ́run àti tànẹ́bì ni mo fi wá bíi ọlọ́run dákun wọlá wíwá mi ṣe nǹkan báyìí fún mi ọwọ́lé bẹ́ẹ̀ anabi lọ́kọ́ wa bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọ̀yàn náfìlà fọlọ́ ọlọ́run wọlá pé náfìlà tí mo yàn yìí ṣàánú mi wọlá pé ńgbà tára ní ẹni báyìí mo ṣe nǹkan báyìí fún ṣàánú èmi náà chairman ni wọ́n lè fi ṣe rí ara wọn tọrọ àfa Abdulbari lè fi ṣe ara wọn tọrọ òun làwọn afa ń pè ní bí gbà téèyàn ń withdraw owó tí ń gé owó ní àkáǹtì tí ò dẹ́pọ́sìtì sí. àmọ́ náà wo la lè fi ràn ra wa lọ́wọ́ kẹlòmí ọmọ pé wọ́n tiẹ̀ ní àmọ́ ràn ra wa lọ́wọ́ kọ́ra ní ká àfa Abdulbari ọmọ bá wa tọrọ ọ̀sẹ̀ ni ó wí bẹ́ẹ̀ o anabi ti yàn àwa ni ká máa wádìí ọ̀nà tí anabi júwe fún wa pé ọ̀nà tá a fi lè ṣàǹfààní fúnra wa at-tawassulu bidu'a ir-rajuli s-salihi nítorí pé èèyàn dáadáa ni anabi fi ọ qualify rẹ̀ kìí ṣe gbogbo èèyàn lábẹ́ ládùá kìí ṣe gbogbo èèyàn lábẹ́ ní kíni ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bẹ̀yàn ládùá nígbà míì ọlọ́run yọ́nú sí jẹni tí ń bẹ̀ lọ torí àárín tòun àtọ́lọ́run mọ́ jẹni ń lọ tí wọ́n gan bá bẹ lọ́hùn yóò dọ̀ lóhùn ju ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lọ bá tó tún náwó ọlọ́run sọ nínú Suratul Baqara wa idha sa'alaka ibadi anni fa inni qarib ọlọ́run ní mi ò jìnnà sí yín ujibu da'wata da'i idha da'an nípa báyìí anabi sallallahu alaihi wasallam níbẹ̀ yẹn bá rí èèyàn rí ìtumọ̀ èèyàn rí nínú ìsìláàmù ni pé ọjẹ́ ni ọlọ́run bá anabi bá pè yàn léèyàn rí ìtumọ̀ ẹni gbọ́ jẹ́ kínní ń ṣe ń tọ́lọ̀ ń fẹ́ ẹnìkan ìwọ náà Allahul musta'an àwa gan mọ̀ ẹlòmíì ò ti kírun mọ́ àwẹ̀ là ń gbà yí ẹlòmíì ọgbà ìwọ tún wà lọ bá a pé kọ́ bá wọ bẹ lọ́hùn tá ń súnmọ́ lọ́hùn jù nù wọ rẹ̀
kò sẹ́ni ó súnmọ́ Ọlọ́run tó ẹni tí ń ṣe ntọ́lọ́run fẹ́ ń bẹ nu hadith qudsi bẹ́ẹ̀ pé ntí mo fẹ́ràn jù Ọlọ́run ní tó ń fẹ́ràn jù òní maftaratuhu alayhi ntí mo ṣe lọ́rùn yẹn pé kéèyàn ó ṣe bọ́ bá ṣe nínú mi máa dùn sí jù àmẹ́yìn ò kírun mọ́ ẹlòmíì zina yìí nǹkan kékeré ni lọ́dọ̀ ẹ̀ nípa báyìí tawassulu bi du'a ar-rajuli as-salih anabi ní bọ́ bá bẹ́yàn ládùá kò burú o àmọ́ wá ẹni tí ó bá dáa táàrin wọn àtọ́lọ́hún torí pọ́ dán ìmọ̀ bíi tiẹ̀ àbí ju ti tiẹ̀ lọ gan. irú àwọn rajulu sọ́ọ̀lù tá a wí wọn ò ní pé ọ mẹ́ran wa wọn ò ní pé ọ mẹ́po wa wọn ò ní pé ọ má sọ funfun wa tọ́ba pé rajulu salihu torí ní jẹ́ rajulu salihu láti wí wọn. nípa báyìí èèyàn lè wí fún yàn mama lọ withdraw nù àkáǹtì rẹ̀ lẹ́yìn èyí ò ní ọ̀dà àmọ́ sọ fún bí ìgbà tó tọrọ owó náà gbẹ́dá kẹ́ bùnmi lọ́wọ́ àná ọ̀dà ẹ̀ padà wà lọ́la ó sì lọ́ọ́ mú ntọ́ lágbá nínú àkáǹtì rẹ̀ ó fún ọ bẹ́ẹ̀ náà ni ó pé ẹ̀dá kan bá ń ṣàdúà èmi náà àmọ́ wọ́n náà máa ṣàdúà òun la kéńbẹ̀rẹ̀ ni anabi ní mùsùlùmí tí ó bá ṣàdúà ọlọ́run ó bínú sí ẹ̀dá kan pàtàkì jùlọ ẹ̀yin tẹ ọlọ́run fún lásìkí láwùjọ àrùn yìí pọ̀ ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bì olówó ọmọ pé olówó máa ṣàdúrà àfi àfẹ́ èlónìí kíní ẹ̀ máa èlónìí ó parí ẹ̀ ṣeun èlónìí ó parí ẹ̀ wàláì àrùn ni o tó nídìí ìwòsàn man lam yas'alillaha yaghdab alayhi anabila ni tí ọba máa pé Ọlọ́run fẹ́ ni ara ń tọ́lọ́run fi hàn kó ń jù wá lọ ni pé ká máa tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ anabila ni tí ọba máa tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run ó bínú sí i nípa báyìí bàbá ni o wí fún yàn kọ́ sàdúrà yìí wọ́n wá pé kí wọ́n wá sọ̀rọ̀ ẹ̀ di pé àwẹ̀ sàdúrà àti láwọn àwọn àfa àwọn kọ̀ǹtàtọ̀ ẹ̀dàkùn inú àrùn ni àrùn yẹn pọ̀ nílẹ̀ Yorùbá ń bì tọ́fẹ́ oògùn ọ̀fàwòsàn bẹ́ẹ̀ lọ́hùn fún rẹ̀ torí gbọ́ bàbá ní tanra wa ẹnìkan ò lè fẹ́ràn rẹ̀ jórí ara ẹ lọ ẹja sòdodo ọ̀rọ̀ ẹ̀yin ò sì lè máa ra họ bí alára ẹsẹ̀hún àmọ́ bí yẹn bá ń ṣàdúrà ọ̀tako súnà o bọ́ bá rẹ̀ ní tọ́jú èèyàn rí tí ń ṣètò lọ́hùn á ẹ̀dá kan yẹn bá ń fi nǹkan báyìí sí inú àdúrà ìwà nǹkan báyìí èmi náà ń tọrọ ọ̀dà púpọ̀ tọ́ èyí tí máa wá fa wuyewuye ni pé ọlá àwọn àgbàlagbà ọlá àwọn ẹni Ọlọ́run ọlá Maka ọlá Madina ọlá àyà àti bàbá rẹ ọlọ ìkúnlẹ̀ wọn tún máa ń lò kúnlẹ̀ náà ọlá àjókò yìí ẹsẹ òyìnbó ẹ dákun àṣọ tí wọn ń lónìí àwọn mùsùlùmí là ń sọ lónìí àwọn alálẹ̀ wọn àwọn ti but mùsùlùmí tó yẹ pé ní sàṣìṣe mùsùlùmí tí ń ṣe kíni tí ń ṣe àṣìṣe òun ni tọ́pìkì wa lónìí the right approach nípa báyìí ni pé sẹ́rí gbogbo ohun tí mo kàkà lẹ̀ àtẹ̀tẹ̀ yìí náà fi ń kùn yìí kò sọ́kàn tó bá a mú mẹ́ lódodo kátó wọnú násù kakọ́ wọ làákàyè làákàyè ó sọ fún wa pé ẹni tá a máa fi pé a ọgbọ́dọ̀ tìjú lamẹyin òun ló ju lamẹyin lọ àbí lamẹyin ló jù lọ kí n fẹ́ gbàngán lọ́wọ́ ẹnjìníà nísìnyí kí n wá mú ọmọ wọn kékeré kan pé wọlé ọmọ rẹ iná ẹni tí n fẹ́ yìí àbí ń lọ bí àwọn bàbá bá ń bẹ àbí nǹkan kan pé bàbá ẹ̀rá kan bá ń wí fún pé nǹkan báyìí ni èyí tó bá common sense mu nù. ṣé gbogbo ń ta wá kàkà lẹ̀ yìí tọ́ lọ́hùn gbẹ̀lẹ́ yọjọ́ lọ́hùn lọ òun ni òfin wọlé kọ́dà kọ́ wọ làákà ẹ̀ káti ẹ̀ tó máa lọ nù náà sùn ẹni tá a fẹ́ gba nǹkan lọ́dọ̀ ẹ̀ tá a máa mú yàn lẹ́yìn ni pé yóò ti ju lamẹ́yìn àbí yọ bẹ̀rù ẹ̀ ìmọ̀ bí ọba ti ju rẹ̀ yóò sì bẹ̀rù ẹ̀ ọ̀kan nu méjì náà ni àwọn yẹn máa bí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ yẹn lẹ̀ Yorùbá bí ọba wo ti ju yọ wọ ẹlẹ́rù rẹ̀ lọ́wọ́ bí ọba torí kan yóò torí kan kò sọ kan tẹnìkan ní lọ́rùn Ọlọ́run dẹ̀ Ọlọ́run gbọ́dọ̀ ríru wa kọ́ máa da lóhùn tá ní
tani àbí Ọlọ́run wà bẹ̀rù ẹnìkan ní kúkúrú ẹ dákun ní sẹ́ǹsì nù bàbá wa bọ́ sínú nasu bẹ́ẹ̀ bá ka alukurani látòkè délẹ̀ gbogbo ahadith anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ìmẹ̀ kò sí nǹkan kan mẹ́ níta fẹ́ fàyọ̀ mbẹ̀ yẹn ni pé Ọlọ́run fẹ́ràn anabi ọba bàrà anabi sallallahu alayhi wa sallam anabi yẹn sì sẹgbẹ́ gbogbo alápapọ̀ àtìlẹ́yọ̀ kọ̀ọ̀kan àmọ́ gbogbo ntá lọ́lọ́run ṣe fún anabi yìí sallallahu alayhi wa sallam njọ́ tọ́lọ́run fẹ́ pọ́n anabi lẹ́jù Ọlọ́run ní ká anabi ó wá sánmà tẹ́nìkan ọ̀lọ́ Laylatul Isra ẹ wo hikima táwọn onímọ̀ máa fàyọ wọ́n wá wo ńgbà tọ́lọ́run fẹ́ kọlifáyà anabi njọ́ tó pọ́n létọ́ pàtàkì yìí ó wá ní subhanalladhi asra bi'abdihi ntọ́lọ́ ń pa anabi nù ẹrú mi bọ́lọ̀ ti pa anabi nù sọlọ anabi ò sì fi kò protest rí láyé pé kò tẹ̀ ń lọ́rùn kódà ńjọ́ tẹ́nìkan fẹ́ wíwíkú yìí tó fẹ́ máa pa anabi lápọn boro anabi ní innama ana abdullahi wa rasuluhu ẹrú Ọlọ́run àti mẹsẹ̀njà rẹ̀ ni mí bọ́lọ̀ ti pè mí òun ni pé anabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹsẹgbẹ́ wa bí mo ti wí a máa gbọ́dọ̀ wá sọ anabi dẹgbẹ́ Ọlọ́run àbí ká tiẹ̀ wá máa ẹ máa gbóòórùn lẹ Yorùbá ń gbà mí pẹ̀lú mi fẹ́ gbà anabi ju Ọlọ́run lọ gan nípa báyìí òun làwọn àfáàfin ní kọ̀ wọlé torí pé ẹni tí a fi nǹkan gbà nǹkan lọ́dọ̀ ẹ̀ ní ó ju ẹni a fẹ́ gbà ní ọwọ́ rẹ̀ lọ anabi ọ̀tọ̀ lọ́run ọfẹ́ràn rẹ̀ ọpọ́nlé òun lọ ga gbogbo ẹ̀dá àtẹni ọ̀ṣáájú àtẹni tí ó wà lẹ́yìn ẹ̀ sallallahu alayhi wa sallam bi abi huwa wa ummi sallallahu alayhi wa sallam àmọ́ síbẹ̀ o abdullahi wa rasul ẹrú Ọlọ́run la nabi o ẹ̀dá Ọlọ́run la nabi o sallallahu alayhi wa sallam hadithi tá a máa wá gbọ́ tawassalu bijahi fa inna jahi inda Allahi azim àwọn onímọ̀ tó ma ìfun àtẹ̀dọ̀ kéwú wọ́n ma ìfun àti ẹ̀dọ̀ kéwú bí àṣà professor Agasi ńlọrin wọ́n ní káfíìtì ẹ̀gàn kùn bẹ́ẹ̀ wọ́n ní bí o bàbá yóò ní kíní yìí da ká ṣe kíní ká yọ tẹ̀ gan kó fi kún káfíìtì ẹ̀gàn kùn àfa ní Ibn Taymiyyah káfíìtì ẹ̀gàn kùn àfa ní baba Albani wàláì onímọ̀ ni wọn mímọ̀ tọ́lọ̀ àwọn méjèèjì yìí wọn bára wọn láyé o àmọ́rọ̀ wọn papọ̀ lórí ibi tá a dé yìí ntọ́ wà láàrin wọn how many centuries nìyẹn Ibn Taymiyyah ti ọgbẹ́ ayé Ibn Taymiyyah kú ní 728 AH that is century kẹjọ lẹ́yìn hijra anabu Muhammad sallallahu alaihi wa sallam baba Albani kú ní 1420 láìpẹ́ yìí ẹ̀yin àrólé Khawarizmi centuries mélòó nù bí méje sí mẹ́jọ nù ha wọn bára wọn láyé àmọ́ òtítọ́ yìí yàtọ̀ òótọ́ kìí ṣe kínní kìí yàtọ̀ àfẹnjẹ ọba fi rọkùn lókun Ibn Taymiyyah sọ ń gbèsè ayé rẹ̀ ó ní hadha orí tawassalu bijahi Ibn Taymiyyah ní lam yurwa fi shay'in min kutubil hadith kò sínú tírà hadisi kan kò sí nínú kínní sàǹpá tiẹ̀ máa pé rọ̀ wá wò pé dọ̀yìfù ni hadisi yìí lẹ̀ hadisi kò tiẹ̀ síbi kankan baba Albani náà tún wá ṣe rìsáàcì mi ní 14 kìíní ta ìpẹ́ yìí náà àwọn náà tún wá rìpítì ẹ̀ pé kọ́dà àwọn tún wá fi kún pé lẹ́nu baba Albani ni o wa innama yarwihi al-juhalu bil hadith àwọn tí ó bá ní ma hadisi ní ma gbà wá baba Albani ló wí bẹ́ẹ̀ and it's an authority tó fi di bá a ti ń sọ̀rọ̀ yìí ní contemporary
tabanika wo contemporary authority lórí hadithi ẹnìkan ọba bàbá yìí dù lórí hadithi anabi o ní fún àtẹ̀dọ́ ẹ̀ ẹ kọ́ ọmọ bóni bàbá Albani tẹ́fì mọ̀ pé gbogbo gẹ̀ẹ́sọ̀ ọmọ Saudi gẹ̀ẹ́sọ̀ ẹ̀yin náà mọ̀ gẹ̀ẹ́sọ̀ ọmọ Saudi ọmọ Europe bàbá Albani dáhùn yìí ọmọ ìlú èbó Albani tẹ̀ ń gbọ́n ẹ̀ mọ̀tún mẹ́rin ni that is a person from Albania ó kọ̀ lu wọn nu Albania Eastern Europe lọ́wọ́ àmọ́ bàbá bá ti rò tọ́ èbó sọ o Ìgbò sọ o tápà lọ sọ o Yorùbá sọ o Haúsá sọ o sọ̀rọ̀ tiẹ̀ kí n sọ ọ̀rọ̀ tọ́lọ́hún àti tànàbì ni wàláyà wọ́n gbà ó sì di dandan kí gbogbo mùsùlùmí tó bá máa ti ń ṣe ọ́ gbà nípa báyìí àwọn bàbá méjèèjì yìí Ọlọ́run kó bá wa kẹ́ wọn wọ́n fi rinlẹ̀ authorities làwọn méjèèjì ní field yìí Ibn Taymiyyah àlàyé ẹ̀ kò sí authority tó jù lọ bàbá Albani táwọn náà fi kú nípa àmà hadithi kò tí ẹ̀ sẹ́ńtọ́ bá wọn dùn gbogbo àwọn àfa náà gbà lágbàáyé yà bàbá jọrọ hadithi o ẹ̀ kẹsì Albani nígbà táwọn eléyìí bá wá ní kò sí kìíní ibnu hadithi kò sí nù kò sí ni ọ̀rọ̀ àbí ìgbà tí wọn náà nínú yàrá rẹ tó ọmọ tó ń fi sí ọ wá ní ẹ bá mú bóyá ìwé kan àbí tírà kan wàna kò sí nílé ẹ wò dáadáa mo ní nǹkan ò sí ní o ní wò dáadáa ṣé ìbọn fẹ́ kábùkù àbí téèyàn ó wí kàn àní ní o ní kí n wò dáadáa lẹni tí ń bá ń pé kí n wò dáadáa nu eléyìí tá a wà yìí àwọn tó tó sọnù kò sí ni wọ́n wí Ibn Taymiyyah wí Sheikh Muhammad Nasiruddin Albani náà wí kọ́lọ́n kọ́ kẹ́ àwọn méjèèjì tọ́yì nínú tí a fi gbàdúrà ńlẹ̀ Yorùbá tó yẹ ká yọ ipe lamẹ́yìn nǹkan bá yọ ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ kò tún máa pàdúrà tó ṣe dá o ó ní ó wí nǹkan báyìí ń jọ báyìí ntí ẹlòmíì fi sọ àwọn èèyàn dẹrú dò nínú tọ́ba jẹ́ bẹ́ẹ̀ kọ̀yẹ́ kọ́ lọ́wọ́ gbàdúrà Iblis ṣètọ́ni ọ̀sàdúà ní ṣètọ́ni fi ń rí wa dààmú dòní ọ̀tọ̀rọ̀ ni ńgbà tó gbé agbèrè tán tọ́lọ̀ ń lé kó lálìjáná oníṣó ti rí báyìí náà mo fẹ́ tọrọ kankan Ádámà yóò gbà yé yóò lọ tiẹ̀ tó torí rẹ̀ sọ ń di olórí ibú yìí tó ń sẹ́rí ibú látàrẹ̀ àmọ́ òróhùn dákunjó wọn máa bẹ títí nítorí ká fẹ́ tọrọ nù iná yìí òun nìkan kó wọn gbénu ẹ nítorí wọn ó sì fi rí sẹ́yìí sí ni kó wọn má kú ọlọ́run la fún ẹ nbẹnu Al-Qur'ani bẹ a jẹ́ pé kò túmọ̀ pé ọlọ́run máa fi nǹkan dẹ́yàn ká má sọ di yardstick nílẹ̀ Yorùbá pé ọ̀dà ńgbà tẹ wá ní kọ̀dá ó ṣe tó sì ṣe tọ́ba jẹ́ báwọn ká tún apply common sense babaláwo kí ló sọ kí ni à ń pè wọn babaláwo sí tá a pé àfa ni wọn tọ́ra wọn náà ó pé nǹkan ó ṣe ń gbà mí nínú ètò Ọlọ́run yóò sì ṣe nínú tí a lọ́pọ̀ ńlẹ̀ Yorùbá tó yẹ ká tú òun ni pé ọwọ́ awí kínní kan kọ̀ bá a mú ó sì wá ní tí ó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run lè tó bẹ́ẹ̀ o èyí wọn sọ ní tó wí níbí ọba dáa kò sọ ọ́ di ń tọ́ dáa nínú àwọn nǹkan tí ó yẹ ká yanjú nìyẹn ọ̀rọ̀ the right approach là ń sọ èèyàn lè máa ṣe mistake àwa náà ti ṣe àwọn mistakes ṣáájú mo tún repeat ẹ̀ èmi ẹ̀ tijú ẹ̀ àwọn bàbá tó jókòó yẹ tijú ẹ̀ torí pé bàbá kí la fẹ́ fi tiwa jọ tá a máa tijú Abubakar ò tijú Umaru ò tijú Hamza ò tijú ni wọ́n fi di radiyallahu anhu amẹ́ni ọba lagidi ìwọ ni tijú ọ padà bá tí ọba bá yẹn láyé gbangba àlìkíyà máa ń bẹ ọlọ́nkọ́ máa jà ajá dọ́rùn mọ́ tọ́ báwọn àgbàlagbà ṣe máa ń wí. inú tí kò dáa tá a sì bá sábà ń bì òun ni pé ntọ́lọ̀ ń tú èyí ṣe táwa ń dè ntọ́lọ̀ ń ṣe kí ni tó tú èyí ṣe táwa ń dè àwọn kankan bẹ tọ́lọ̀ wọn ọ̀fà àlàsì bàbá fẹ́ ṣàdúrà ìmọ̀ wá fi àlà sí ni ìkọjá àlà ni àwọn àfa wa ní bó láàṣẹ wa mọ̀ wọn ni ẹ máa wo nǹkan mẹ́fà kan
àwọn nǹkan mẹ́fà ni ó jẹ́ yẹn ọmọ fi ń wọn rẹ̀ pé ṣe ń tọ́lọ̀ ń tú kalẹ̀ kémi ń dè yìí. àkọ́kọ́ ni asabab, kí ló lè fà á ká ṣàdúà, kí ló lè fà á ká ṣe kíni ká ṣe àdúà. a gbọ́dọ̀ wádìí pé àwọn sábàbí wo ni Ọlọ́run faramọ́, àmọ́ káwọn ọmọ wa hun àwọn sábàbí kan torí pé kò la wà ní ojú mú example yìí wà mọ̀ pé yọ kọ́ ọmọ ẹ̀yà yìí ẹlòmíì ọba ti dijọ́ birthday rẹ̀ pé àdúrà lèmi ò ṣe wà wò ó ṣe nǹkan mi kọ́ bá a mú birthday ò sínú Islam ìwà afọgbọ́n introduce àdúrà sí ọ̀sọ́ díkínní ẹ̀tọ́ àwọn sábàbí ń bẹ téèyàn lè torí ẹ̀ ṣe kínní ṣàdúrà àmọ́ ká máa wá mú àwọn sábàbí míì pé àwa fẹ́ fọgbọ́n legalize ẹ̀ ní àdúrà làwọ̀ kàn ṣe ń bẹ akàn ké Kùránì lásán ni èyí wọn kékin tí ò jẹ́ tọ́ kó díkínní kó dẹ̀ tọ́ ó dé ní nínú mẹ́fà wọ́n ní ká máa wo aljinsu irun táwì ń bí àdúrà kìí ṣe gbogbo pé wọ́n kàn kọ́ nǹkan kalẹ̀ ńlárúbáwá lẹ́yìn ọkàn máa wá lóhùn fi ń bẹ lọ́hùn mo fi ní a máa wádìí kọ́mọ ìpè yìí tí ó kó báyàn láwọn túmọ̀ díẹ̀ tá a ti tú ẹ máa súnmọ́ àwọn àfa wọ́n ṣàlàyé yòókù fún yín kéèyàn ọmọ ti ń wí o kọ́dà bọ́ ọba mọ̀ máa fi ọba ṣàdúrà ọ̀pẹ ọlọ́ngbọ́ ẹ̀kẹta òun ni al-adadu bí tí ọ̀rọ̀ wa wà nìyẹn al-adadu adadi òǹkà àwọn àdúrà kan bẹ tó lóǹkà ta ló fóǹkà sí Ọlọ́run àtànàbí sallallahu alayhi wa sallam ẹ woru lẹ́ẹ̀kan gbà tí ń sọ àdúrà àtànàbí máa ṣe tó bá fẹ́ sùn kúrò aláwọ̀ mélòó mo ní yókè èèyàn lè pé èmi mo lè ké mẹ́rin àbí mẹ́ta yẹn ti pọ̀ ju méjì ò tó ni a sọ fún un pé ṣé àdúrà ti rí ata rẹ lọ tapọ̀ rẹ àbí ti èyí tá nàbẹ kọ́ wa n ta n pè ní àwọn àdàdínù ibi tó yẹ kí bá ti wà báwọn pé iye báyìí ni ẹ ṣe iye báyìí ni ẹ ṣe alihamudulilayi Ọlọ́run wa fún wa láyé àwọn kẹrin kò fi àdàdí sí irú ẹ̀ ní àsálàtù mẹ́wàá fún ànábì àdìsí ń tà àdìsí wí ẹja tu o ànábì lẹ́ni ọba ṣe àsálàtù kan Ọlọ́run fún ní ládàá mélòó ládàá mẹ́wàá bọ́ ọba ṣe mẹ́wàá ó di kíni èyí ṣe táwa ń límìtì ládàá wa sọ́gọ́rùn tó fi wá di pé ní àti wá sọ di bí gbà tó pé nẹ́sù Kùránì ni kọ́dà bẹ́ẹ̀ yẹn bá ẹ tíráì rẹ̀ wẹ́ lọ bí àdúrà kan nísìnyí kẹ́yìn wá pé ẹja sẹ salatu 13 wọ́n ní ọmọ kéwù salatu 13 bó wọ́n ṣe máa ń ṣe salatu mẹ́wàá ń já salatu mẹ́wàá àbí ẹja sẹ salatu méje bẹ́ẹ̀ bó sì ti yóò rí nù ńgbà tí èsè pọ́lọ́wọ́n àtànẹ́bì ló stipulate pé àsálàtù mẹ́wàá ni ẹ máa ṣe ẹ dákun sáàrin yíyé kì í ṣe pa alẹ́ yẹn ọmọ sàṣàlátù o àpéyàn ọmọ sàlámùdèlá àpéyàn ọmọ sẹlá ẹlá àmọ́ ntọ́lọ́wọ́n ò díwọ̀n má díwọ̀n má ba Ọlọ́run fa authority ẹ̀ òun ló lè díwọ̀n àdúrà èyí tó sì díwọ̀n ń bẹ èyí tí ó bá ti díwọ̀n òun ni ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí làwọn èèyàn fi ń rò pa dùn àlè àbí bẹ́ẹ̀ bá ní wọ́n yan náfìlà ẹlòmíì rò pé òkè ńlá lọ́fẹ́ wólù ni torí tí wọ́n ó ti kàkálẹ̀ náfìlà òru òní raka méjìlá sálámà mẹ́fà fatia kan ìsájà mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀gbẹ́ni àṣà ọ̀rọ̀ àtún mú tẹ̀sùbá lẹ́yìn tó bá parí ìyá wàhábà ẹgbẹ̀rún kẹ́ni òun ti wá wò pé èmi ò ní táìmù tó báyìí ńlọ bíṣẹ́ láàárọ̀ bẹ́ẹ̀ ń tà nábì wí ni pé sọ̀láàtù láìlì mathna mathna ọ̀gá wa ló wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam anabi ní sátì máa kí méjì ọ̀sálámà kí méjì ọ̀sálámà bí méjì ló lè kí lónìí alhamdulilayi gbọ́dọ̀ látọ̀ ráyè mẹ́rin bọ́ ọ bá ráyè jù bẹ́ẹ̀ lọ èyí tà anabi wí nù òun la ní ntọ́lọ́hún tú àwa ṣe ń dè é sí àwọn kankan bẹ tọ́lọ́hún ṣe kínní tó fi ààyè sí àwọn àdúrà téèyàn máa ṣe bẹ́ẹ̀ ọba ń ṣe tọ̀wáfù lé Ọlọ́run bẹ
ààyè bẹ́ẹ̀ nínú láti ṣe àdúrà tó ṣe bọ́ bá gòkè sọ̀fà ń bẹ lọ́tọ̀ ibẹ̀ la Nabi ti ń kí àdúrà tó gbajúmọ̀ tá a máa gbé ohun tá a máa ké ohun wa azza junda wa hazama al-ahza orí sọ̀fà la Nabi ti ṣe àdúrà náà àwọn àdúrà ń bẹ bẹ́ẹ̀ tó láyé àpé yẹn lè má ó lè ṣe ń bò mí o àmọ́ àwọn ààyè tá Nabi ní ẹ ṣàdúrà báyìí bí báyìí àmọ́ àwọn ẹ̀mí wa ń bẹ tí ó fa ààyè sí èyí ṣe tí wọ́n ń fa ààyè sí ìbéèrè èyí ṣe tí wọ́n ń fi ààyè sí èmi ọmọ bóyá mọ́sálásí àbáláyé ń bẹ yàn yìí kò sí èkó ọ̀gbọ̀dọ̀ tún dàbí bọ̀dé nírú ọ̀dọ̀ tiwa mọ́sálásí wa jọ̀hún táwọn àgbàlagbà fìbẹ̀rù Ọlọ́run kọ́ àtún ara wọn lòmíì ọ̀nà wọn jìnnà síbẹ̀ o wọ́n wàá dá pàdé pé àdúrà tá a ṣe yìí mọ́sálásí àbáláyé láti ṣe kílẹ̀ rí ẹ̀. Ànábì ní gbogbo mọ́sálásí láyé bákan náà ni ilé Ọlọ́run ní àfi mọ́sálásí mẹ́ta àfi mọ́sálásí mélòó mọ́sálásí Kaaba mọ́sálásí Madina mọ́sálásí Ànábì àti mọ́sálásí Kudus ní Jerusalem. Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo mọ́sálásí yòókù àyè ìrun àyè àdúrà ní aranta winu ibi tọ́lọ́run àbí ìtọ́ tiẹ̀ wá burú ẹ pàdé wọn kábàárì àwọn àgbàlagbà tá à ń fẹ́ yìí kábàárì àwọn àfa wàláì kò bá a mọ̀ ara tó lè kó báyàn lọ́dọ̀ Ọlọ́run ni sàré àfikà débi sàré látò pé Ọlọ́run torí Ọlọ́run lọ wá ń pè abẹ́ni tí ń bẹ nínú sàré ó di mélòó ó di mẹ́rin azaman ẹlẹ́ẹ̀karùn-ún azaman àkókò àwọn àdúrà tó lákòókò láti wí fúnra wa ni sáàtul juma Ànábì lọ sásìkò ni ìdákẹ́ta tó kẹ́yìn nínú òru ó wá fi àwọn àdúrà kankan lẹ̀ tí ò lásìkò kéèyàn wá pé àdúrà yìí o bẹ́ẹ̀ lómi ọba tún fún yàn ládùúrà ìgbà báyìí ni wọ́n máa ń ṣe o ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà alkaifiya awilhai'a ọ̀nà téèyàn máa wà tí ó fi ṣàdúrà irú pòwó lèèyàn wà tí ó fi ṣàdúrà àwọn ibìkan bẹ tọ́lọ́wọ́n ọba tó ní bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan báyìí irú nǹkan báyìí ni ẹ wọ̀ lápèjúwe bí yẹn ọba ṣe ń múra tí ó ṣe hajj kò gbọ́dọ̀ wọ sọgbọ́dọ̀ èèyàn wá gbádá lọ Mẹ́kà nígbà tí ọ̀rẹ́ àmẹ́wò lọ́wọ́ ọkànjọ́ bí ẹ̀rín ni táwọn witness láwùjọ yìí nù èwo ló wá débi pé wọ́n tún wá kéde ẹ̀rákùn àdúrà ta nílọ́la ya aṣọ àṣẹ ìhun ni ẹ wọ̀ wá o kéèyàn tún máa wá gbé ara mi ń kẹjà àwọn èèyàn ń dán òun lù yìí ní Nàìjíríà mú wí o ẹ̀rákùn aṣọ àṣẹ ìhun ni ẹ wọ̀ wá o níbi àti wọ ara mi Ọlọ́run ti yanjú ẹ o kéèyàn wá torí pé òun fẹ́ ṣàdúrà kan irú aṣọ kan ní ẹ wọ̀ irú fìlà kan ní ẹ dé kò bá a mú àwọn kan mẹ́fẹ́ fàyè làwọn onímọ̀ ní ká máa sọ ká má fi máa de ohun tí kìíní ohun tọ́lọ̀ ń tú kalẹ̀ torí àlágbára ẹ̀ bọ́lọ̀ ń bá de nǹkan wo lè tú bọ́ bá sì tú má dé mo rò pé wọ́n ní ọjọ́ ti lọ but ó kù kan ẹ jẹ́ kí n sáré sọ méjì. Iftitahul malahi bid-du'a níbi tá a mọ̀ pé Ọlọ́run ní àyà sọ́tún àwọn ló sì làwọn lọ Ọlọ́run ní ẹsẹ̀ báyìí àwọn làwọn ò ṣe yìí ń tá a ṣe ẹ̀tún ara wọn kan wà rẹ́ǹtì àfa kan ní pati ẹ̀yin lẹ́ bá wa ṣàdúrà bẹ̀rẹ̀ níbi tí wọn ó ti ṣe ń tọ́lọ̀ kọ́ tí ẹ̀ bára wọn mú ńlá ká ìgàn. So now opening prayer àbí sabaka night tí kìnnì kan máa play mbẹ wọn wà kọ́kọ́ wá olóko àfa kan ẹ dákun gbogbo ọtọ bá ń ṣe bẹ́ẹ̀ lọmọ kíw àwọn àfọ òní dẹyìn o gbogbo ọmọ kíw tí wọn rí lò má lọ mọ wọn ò pọn wọ gan lé ibẹ̀ ń ká yẹ Ọlọ́run ọ̀dìlẹ̀ débẹ̀ wọn wá gbàdúrà lọ sí nígbà wọn bá wá ṣàdúrà tán ìṣẹ́jú márùn-ún tí wọ́n ṣẹ lọ́hùn ní wákàtí mẹ́wàá ṣé ìwọ wá fàdúrà yẹn o fi ó pùn rẹ̀ fún wọn ní àbíkí ẹjọ́ wo ni wọ́n gun òrò fọlọ́hùn ọba wọn ó pùn ẹ̀ owó pùn kínni owó pùn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀hún
inú tí alọ́màdúà ńlẹ̀ Yorùbá tí ò da gbogbo bí tí wọ́n bá ti pé wọ́n sẹ́ lọ́n ní fàdúrà sí kódà o bí ìgbà téèyàn rí Ọlọ́run fún ni ká máa wá dẹ́rù bà àwọn èèyàn lẹ́rù tí ò sí ká máa dá ẹrù bà àwọn èèyàn ní ẹrù tí kò sí ká wá àdúrà kan àwọn àdúrà kan bẹ ní ìṣẹ́rí tẹ́ bá ti káwé kan lọ́wọ́ tẹ́ bá fẹ́ fẹ́ nìkan tó bá ti rí i pé ní yọ̀ họ ni ẹ má gbélé lọ má gbélé lọ àtúnjà àwọn èèyàn máa sáfà dùà torí wọn ó ti kọ́ síbẹ̀ pé ó gbọ́dọ̀ ṣe photocopy rẹ̀ ní 100 àbí 10 ó sì gbọ́dọ̀ pín tí ó bá sì ṣe bẹ́ẹ̀ ẹnìkan tí ò ṣe bẹ́ẹ̀ gbogbo owó rẹ̀ jóná láàrin ijọ́ 7 ẹ dákun ta ni ó wá gbárù yìí o wàláì mo ti ráwọn èèyàn ti ń sá àfi bí wọn bá mọ̀ tó ọdọ́gbọ́n alẹ́ lọ́wọ́ ló kù toróhùn náà sáfẹ́ ti kú ọlọ́run pé èèyàn 10 mo ní ti rí èèyàn 10 kọ̀ọ̀kan yìí náà tún dáràn òun náà tún máa wá èèyàn 10 sẹ́rí ìlú táwọn èèyàn bá ti mọ̀ ìwé òun bí wọ́n bá ti rí tọ́ nà á mọ̀ kó bá mi ní o ẹ dákun sá dùn àlọ́ yẹ kó rí báwọn àdúrà táwọn ròyìn rẹ̀ bọ̀ látàárọ̀ yìí ẹ dákun sóun lọ́ yẹ kó rí báwọn nígbà wọn bá tiẹ̀ tí wọ́n á parí ẹ̀ wọ́n wà ní ẹnìkan tí ń sọ mọ́sálásí ànábì ìròyìn yìí wá dé Saudi nílẹ̀ Lárúbáwá tí baba Bùnbáàsì fi wá àgbà àfa gbogbo Saudi ní ẹnìkan tí ń sọ sàrí ànábì kan tó wí bí òsì gbẹ̀yìn baba kan tí ń sọ irọ́ pọ́nbélé ni àgbà àfa Saudi ló wí kákan máa dẹ́rù tí ò sí bá àwọn èèyàn kí lè fẹ́ gbà ń bẹ́ẹ̀ gbogbo àwọn eléyà dàpọ̀ ẹja jìnnà sí a àdúrà báyìí dáa wí fáwọn èèyàn wa ma ala rasuli illa al-balag àmọ́ dandan àfi kó pín fún èèyàn 10 èèyàn 10 yìí ló tún wá lóhùn dáràn àfi kó ń wá èèyàn 10 àwọn náà lè nǹkan dé àfi kọ ẹ mọ àdúrà èsè ń tẹ́ ọ yẹ ká sọ dì báyìí ká máa wá rí sá pé má gbélé lọ́wọ́ kódà ó ti dìjà láàrin àwọn ẹlòmíì pé ó sì gbèrú nǹkan báyìí fún un tó mọ̀ pé ọlọ́run ọba ṣàánú wa ọjọ́ ti lọ kọ́lọ́run ọba kọ́ dákun eléyìí tí a wí náà kọ́lọ́run kó jẹ́ ó wúlò fún wa àtẹ̀ntó wí àti àwa tá a gbọ́ kọ́lọ́run kó jẹ́ kó ṣe wá láǹfààní ẹ dákun lẹ́ẹ̀kan sí gbogbo ohun tí a wí yìí kì í ṣe pé Foundation for Islam Awareness abẹ́mi tí ń sọ̀rọ̀ àbáwọn tó jókòó yìí àwa yan àwọn kan sọjú examples tó common láwùjọ tèmi ń mọ̀ tí wọ́n náà mọ̀ òun ni ọfà àwọn àpẹẹrẹ àpèjúwe yìí ẹni tí ọba jọ tiẹ̀ ń bẹ báwọn baba alẹ Yorùbá ṣe máa wí ẹtẹpẹtẹ sáàni ẹni ọba tabọ ṣe kínní àwọn tí ó jó la nígbà tá nẹbi dé tí ń wí gbogbo ọ̀rọ̀ àwọn nǹkan báyìí tó jó wọn la tí wọn padà wá ní àtọ ní ọgbọlọ ńlọlọrán òun tí wọn padà wá dé ní tá à ń ṣe rọbì Ọlọ́run àánú òfin Ọlọ́run kọ kèmí àtẹ̀yìn kúnnú wọn ó lè jọ ẹlòmíì la àmọ́ wà nùrù jọ bẹ́ẹ̀ Ọlọ́run má kà wá kúnnú àwọn tí wọ́n sì lágídí náà fa wọ́n sì fi lọ bọ́ lọ́hùn àwọn ní tabati yàda àbí lahabin wàtábà kọ́lọ̀ ń sọ wá ń bẹ̀. lihada wa astaghfirullah li wa lakum wa lisa'iri muslimin fastaghfiruhu innahu huwal ghafurur rahim wa sallallahu wa baraka ala nabiyyina Muhammad wa sahbihi ajma'in. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ìbéèrè àkọ́kọ́ ó ní ìdájọ́ an-niqab nínú ṣẹ̀ríà ní pé kóbìnrin ó kọ́va. Ìbéèrè alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ hijab ẹ̀yin obìnrin ló sì kàn ṣé bóbìnrin ọ̀bá ní wọ́n fẹ́ dá yín lóhùn. Lílo nìkọ́ọ̀bù ní kúkúrú gẹ́gẹ́ bí àsìkò tí wọ́n ń pè ní nìkọ́ọ̀bù ní nǹkan tí obìnrin ń dà bo ojú rẹ̀ lẹ́yìn tó bá ti lo aṣọ àwọ̀lékè tó fi bo ọ̀ṣọ́ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún un tán yóò tún wá lo èyí tí wọ́n ń dà bójú tá ń pè ní vein tí ó fi cover ojú rẹ̀ eléyìí ni nìkọ́ọ̀bù lára ẹ̀sìn òun náà ni nìkọ́ọ̀bù lílò wà gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé lára ẹ̀sìn ó ní kí ọkùnrin mùsùlùmí kó ní irùngbọ̀n kí ṣòkòtò rẹ̀ kó má wọlẹ̀ tí a mọ̀ sí súnánù òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ẹ̀sìn ni kì í ṣe àṣà
ṣùgbọ́n ẹni tí ò bá ṣe ǹjẹ́ yóò wọná àbí ò ní wọná, eléyìí kò ní wọná. Gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ní ẹni tí ò nírùngbọ̀n lọ́kùnrin náà kò ní àìnírùngbọ̀n rẹ̀ lásán kò mú un wọná. Ìgbà tó lè mú yàn wọná, ìbáà jẹ́ rùngbọ̀n ni, ìbáà jẹ́ kí ṣòkòtò máa wọlẹ̀ ni, ìbáà jẹ́ nìkọ́ọ̀bù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí èèyàn bá wá ń fi ń ṣe yẹ̀yẹ́ àbí èèyàn ń fi àwọn tí wọ́n ń ṣe kinní yìí ó ń fi ń ṣe yẹ̀yẹ́, àbẹ́yàn tiẹ̀ wá ní wípé àní mo wí kò sínú ẹ̀sìn, kò sí lára ẹ̀sìn Islam, eléyìí ó léwu díẹ̀. Táwọn ìyàwó ànábì sì lò ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá wọn. Gbogbo àwọn ìyá ńlá wa pátápátá ó ní wọ́n lo nìkọ́ọ̀bù. Ẹni tí ò bá tí ì lè ṣe nínú àwọn onímọ̀ òdodo ni wípé kó má fagídí takò, kó ṣàlàyé ẹ̀ pé ẹ̀sìn ni, bóun ò bá tí ì lágbára rẹ̀ kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún òun náà. So ní kúkúrú gẹ́gẹ́ bí àsìkò bó ṣe rí nù. Àwọn àfáà wa wọ́n sì ti ṣe odidi ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lábẹ́ ètò kan tá ń pè ní hadha bayanun linnas, tí wọ́n mú kódà kìí ṣe àyà kan kìí sì ṣe hadithi kan, àwọn àyà tó pọ̀ àti àwọn hadithi tó pọ̀ tó sọ̀pọ̀tì lílo nìkọ́ọ̀bù. Kíṣẹ́ẹ̀tì rẹ̀ sì ti wà àti fídíò kíṣẹ́ẹ̀tì rẹ̀ náà, wallahu ta'ala a'lamu. To save our time, if the questionnaire speaks Yoruba, I would like to speak in Yoruba so that we can talk to the majority of our audience. Is that okay? Okay. Ìbéèrè méjì ni oníbéèrè ìbéèrè. Ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni pé ẹni tí èyí ṣe mùsùlùmí bóyá jẹ́ Jew àbọ̀jẹ́ Christian, ǹjẹ́ tí ó bá tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run tá ń pè ní àdúà, ǹjẹ́ Ọlọ́run lè dá lóhùn? Yes. Tó bá tọrọ ẹ̀ bí Ọlọ́run ṣe ní kó tọrọ. Tọrọ Ọlọ́run pé rẹ̀ ní kíni Ar-Rahman, Ọlọ́run ọba àjọkẹ́ ayé tí ó kẹ́ àtẹni tó ṣe tiẹ̀ àtẹni tí kò ṣe tiẹ̀. Àmọ́ àwọn àdúrà kan ń bẹ bó bá tọrọ Ọlọ́run ò ní ṣe fún òun láti wí fúnra wa yẹn. Nínú súnà Ọlọ́run ni pé bẹ́ẹ̀ ọba tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tá ànábì ti dé, gbogbo èèyàn tó bá lóun tẹ̀lé ànábì kan ó wọlé ká ànábì ó tó dé. Bọ̀dé láti gbà tá ànábì ti dé bẹ́ẹ̀ ọba tẹ̀lé tọ́wá lọ́lọ́run kó ṣe òun lọ́mọ àlìjẹ́nnà, irú àdúrà ni ò ní gbà. Yàtọ̀ tó wà ń bẹ nìyẹn. The second question. Alhamdulillah, adúpẹ́ pa ríru reaction báyìí pé ẹnìyẹn ti mọ̀ bóyá wà ń bí àbí kò sí ń bí. Adúpẹ́ fọlọ́run, kò burú kéèyàn ó ti máa ṣe nǹkan tí ó mọ̀ pé kò dáa tó ti wá mọ̀. Ntí ọyẹ fún tọ̀hún nísìnyí pé látàsìkò yìí lọ kó ti mẹ́mi pé mi ò ní jẹ haramu mọ́, ìmọ̀ brewery ni àbí gbòmí ni àbí báńkì rìbá ni, Ọlọ́run ò fẹ́ rìbá náà. But the question is ẹ wá ní kò ní nǹkan kan tí ó jẹ. If that is true, Sharia Islam rọrùn púpọ̀. Islam ní tá ń pè ní ad-darura, tá ń pè ní necessity. If truly téèyàn bá wà in a position of necessity, Ọlọ́run tí èèyàn ò lè fi nǹkan kan bò fún ọmọ bóyá ó ní nǹkan míì tí ó jẹ bóyá kò ní nǹkan míì tí ó jẹ. Ẹ̀rí lórí ìyẹn ni pé gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ pé a máa jẹ ẹ wo òkú ẹran nísìnyí. Béèyàn bá débi tó di pé kò sí nǹkan míì tí ó jẹ mọ́, èèwọ̀ sì ni ká jẹ ẹran tí wọn ò dùn bú, yọ jẹ àbí ò ní jẹ. Ọlọ́run yọ̀ǹda fún un kó jẹ lódì wọn tí ó fi gbẹ̀mí rẹ̀ ró. Òun tó ń yẹn náà máa wá jẹ haramu ni lódì wọn bẹ́ẹ̀ lópin ìgbà tí ọba ti rí. Àmọ́ yọ máa wá ọ̀nà míì, kì í ṣe pọ̀pọ̀lọpọ̀ lónìí àti ìrọ́ náà òun gun òsì wọ́nà míì. Ọlọ́run ọba ò ṣe tán o. Advice wa fẹ́ni tó bá bá ara ẹ̀ ń ru position báyìí kọ́ máa fi rẹ̀ wẹ́ ẹni tí ń jẹ òkú ẹran, ẹni tí ń jẹ kíni òkú ẹran. In many ways ni ó fi rẹ̀ wé, kò gbọ́dọ̀ tẹ́ Ọlọ́run pọ̀ ń jòkú ẹran, inú rẹ̀ ò gbọ́dọ̀ dùn sí, kódò ò ní fẹ́ káwọn èèyàn mọ̀ ọ́. Gbogbo yẹn lọ́lọ́run nídìí láti rí àsáyẹ̀nsì ipò ti túbá. Àmọ́ kéèyàn pé àti túbá nǹkan kan ò sì change nínú ìgbésí ayé ẹ̀, Ọlọ́run ò ṣe tán o. So àwa bẹ̀ Ọlọ́run ó tètè provide a better alternative fún ẹni yìí àti gbogbo ẹni tó bá rẹ̀ ń rúpọ̀ báyìí. Bọ̀tẹ́ mẹ́jà tanra wa o, a lè tán lọ́hùn. Tó bá ní míǹsì míì kọ́dà bí ń kọ́ọ̀mù ti bẹ̀ ọba ní tó bẹ̀ yẹn kò sí ń pò necessity mọ́ o.
but if it is true pé kò ní nǹkan mi yányá tí ó jẹ yọ ma wá fi wé bí ẹni tí ń jẹ òkú ẹran ara ìdájọ́ òkú ẹran ni pé àwọn afáàní kọ́ra kò gbọdọ̀ dì lọ́wọ́ yọ jẹnu wọn bá tíkínní tí ó fi gbẹ́mí rẹ̀ ró so necessity must be limited kì í ṣe pé yọ ma bá lọ bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe ọ̀nà tí ọ̀nà halali rọrùn fún gbogbo wa wallahu a'lam. bisimilahi rahman rahim ẹni tó béèrè pé bóòlù ni rákàwò là fi bárùn bàbá wọ bí irun a máa ń sáré pàpàpà kò dáa ká máa sáré pàpàpà láti bá rákà bọ́ fún wa ní ìgbà tí ìmáàmù bá ti gbórí kúrò níbi rùkú so rákà yẹn ti lọ tí wọ́n bá jókòó àtáyá a bá wọn ṣe àtáyá táwa náà bá ń san irun wa padà a ṣe àtáyá èyí tó dáa jù ká má máa sáré wọ ìrun ní ṣókí èyí tẹ́ gbélé mi lọ́wọ́ kọ́ sí káwọn náà ẹ tó kọ arábìnrin tó kọ ìbéèrè yìí pé what Sunnah said on bending and kneeling when greeting yẹn pé kí ni Sunnah Ànábì wí tá a bá fẹ́ kíra wa ntí Sunnah Ànábì sallallahu alaihi wasallam wí nígbà tí wọ́n bí Ànábì wípé ní yalqa ahaduna akhahu a máa pàdé ara wa bó ní ká sì kíra wa ìwà Ànábì ayárọ̀kẹ́ aláhu ṣé ká kúnlẹ̀ ni àbí ká dọ̀bálẹ̀ ṣé ká forí kanlẹ̀ ni Ànábì ní rárá bí wọ́n ti ń sọ ọ́ l'Ànábì ní rárá Ànábì ní ọ̀dàbò ni ó ti wá ṣe pé ní yusafihahu yusallim alayhi wa yusafihahu yóò kí yóò sì bà lọ́wọ́ so Sunnah Ànábì ni pé ká sálámà síra wa ká bọ́wọ́ bó bá ṣàgbàlagbà ni òun ló dáa kó kọ́kọ́ nawọ́ sí ọmọ kéékèèké so káwa kúnlẹ̀ àbí ká dọ̀bálẹ̀ àbí ká ṣe ìṣesí míì kò sí nínú ti Sunnah onsenla Muhammad sallallahu alayhi wa sallam àwa bàbá tá a sì ń lè má ọmọ wa ẹ dákun ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọmọ tá a wà lọ́dọ̀ àwọn òbí ká fi làákàyè àti ọgbọ́n àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sùúrù ká fi Sunnah yé wọn àwọn ọmọ tá a wà lọ́dọ̀ òbí tí ò gbàgbọ́ yé tí ó sì fẹ́ gbọ́ tó sì lóun ò ní sanwó sùkú òun sì kọ̀ wá lọ́mọ òun ò sì ní fún wa lówó oúnjẹ tí ò bá tajọ ìkúnlẹ̀ òun ká máa kún fún títí tọ́lọ́run fi ṣe wá ní òmìnira ara wa tá a fi níṣẹ́ lọ́wọ́ tá a fi jáde yunifásitì tí ó fi sanwó yunifásitì wa tán táwa náà ò fi dá dúró gbàtà bá ti wá dá dúró tán àwa lọ bá pé bàbá tọ̀ ọlọ́run aṣáàdúrà pé ní ntí Sunnah Ànábì wí ni látẹnu tòní lọ Sunnah Ànábì ni èmi ò máa tẹ̀lé oníbèrè kan ó tún sọ pé ní can we recite Salatul Fatih and can we make a special congregational prayer èmi ò gbé ìbú dáadáa ṣùgbọ́n tí mo gbọ́ yé ń bẹ̀ ní pé ní sálẹ́mà ké sọláàtì kan tí ó gbajúmọ̀ tá à ń pè ní Salatul Fatih àsàlátù tó dáa jù ó ní àtàdúrà tó dáa jù òun làdúrà tánàbí bá ṣe tó fi lé wa lẹ́nu tó yẹ pé ní ẹ fi wákàtí kan kún ti lẹ́kítọ́rà ni gbogbo eléyìí náà ni ó wà nínú òwe àmọ́ torí àsìkò ni wọ́n fi dá dúró bẹ́ẹ̀ àdúrà tánàbí sọ ẹ rí i pé wọ́n ní ntọ́lọ̀ ń dè má tú kalẹ̀ ntọ́lọ̀ ń tú kalẹ̀ má dè ànábì fún wa ní àwọn àdúrà tá a máa ṣe láyé kọ̀ọ̀kan lásìkò kọ̀ọ̀kan ní òǹkà kódà òǹkà kọ̀ọ̀kan ànábì fún wa láwọn àdúrà mi bẹ́ẹ̀ lẹ́yìn ìran ó fún wa la ilaha illallah lahul mulku ti 100 ànábì fún wa wọn á bá ànábì pé àmọ́ bá ṣe máa sálámà sí ọ sálámà àlékà yọ ànábì bó láti máa sọ sàlátù fún ọ Ọlọ́run ni a máa sọ sàlátù fún ọ ànábì wa kọ́ wa lásàlátù tó dáa jù òun náà ni as-salatul ibrahimiyya tá a máa fi kírun ànábì wa ń ṣe fúnra rẹ̀ ó wá kọ́ àwọn sàhábà ó ní kó máa ṣe ó wá ní ká máa ṣe níbi gbogbo ìrun kódà ká tó máa ṣe tó kù bá tó kú tán ká tó máa ṣe kò sẹ́yìn tó kù rẹ̀ lè kú tí yóò wá ní Salatul Fatih ní kó ké fún un níjọ́ janaza kò sí so salatu tó dáa jù tí ò sí salatu tó dáa tó òun ni salatu tánàbí fúnra rẹ̀ tó dálẹ̀ salatu tánàbí fúnra rẹ̀ tó kọ́ wa so òun ni Salatul Ibrahimiyya Salatul Fatih àbí àwọn salatu míì lè jẹ́ bídíà salatu míì sì lè jẹ́ ṣíríkù salatu lè jẹ́ ẹbọ ṣíṣe tá a bá wo structure rẹ̀ sígà rẹ̀ tí kẹ́límà ṣíríkù bá ti wà ń bẹ̀ ó lè jẹ́ ẹbọ ṣíṣe salatu lè má jẹ́ ẹbọ ṣíṣe kó jẹ́ bídíà tí ò bá sí gbólóhùn ẹbọ ń bẹ̀
ṣùgbọ́n tá a sopọ̀ mọ́ kó jẹ́ àwọn nǹkan bídíà gẹ́gẹ́ bí salatul fati nísìn ká sọ pé ní anabi ló mú wá lórí ojúkorojú nífẹ̀ẹ́ tètè fẹ̀ǹtó dalẹ̀ téèyàn bá sì ṣe ó dájú kurani lọ níye báyìí téèyàn bá sì fẹ́ ṣe salatu kan wà táwọn bá fẹ́ ṣe sẹ́yìn mọ̀ pé wọ́n ti sọ pé díẹ̀ ló kù kí n di gáúsù àwọn salatu kan wà tó bá fẹ́ ṣe ó níjọ́ tí wọ́n ṣe ó níjọ́ kìí ṣe gbogbo ọjọ́ salatu kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ó níjọ́ tí wọ́n ṣe salatu kan wà tó jẹ́ pé ó ní bí wọ́n ṣe jòkó ṣe so gbogbo àwọn eléyìí àwọn salatu yẹn kò sì sí gbólóhùn ṣeríkù ńbẹ ṣùgbọ́n tá a sopọ̀ mọ́ ó ti sọ di bídíà ń tá a sopọ̀ mọ́ ìpínlẹ̀ tó bá ṣe ó lọ́la ju Kùránì lọ tó bá ṣe ó ṣe báyìí tó bá ṣe ó ṣe báyìí a ti so nǹkan tí ò sí tí ò necessary àti so pọ̀ mọ́ nínú rẹ̀ ní salatu kan tẹ́nìkan wá fi hàn mí jò ní nígbà tá a ṣe ó ní sẹ́yìn pé táwọn èèyàn bá fẹ́ gba kìnìún wọn gbà pọ̀ mọ́ kìnìún ni salatu kanjul harsh kanzu ló fẹ́ wí o àmọ́ gbà tó yẹ pé Pakistan lọ́dọ̀ àwọn kìnìún ló ti gbà wá salatu kanjul harsh bí wọ́n ṣe kọ́ náà nù ní English kanjul harsh ìyẹn pé kanzul harsh salatu kanzul harsh gbàtí mo wá salati látòkèdélẹ̀ kò sí kẹ́límà ṣírkù kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n mo kọ́ dímọ̀ ọ̀rọ̀ àti síwájú tó wà ń bí àsàlátù yẹn ó sọ sàlátù yẹn di bídíà pé sàlátù yìí ó fi àdìsí sí pé ní ànábì gbà wá ọlọ́run sọ̀ kalẹ̀ fún ànábì láti àlàáràṣì láti ẹ̀ máa wò nǹkan láti àlàáràṣì ó wàá sọ gbogbo ọlá àti ládá àti gbogbo ẹ̀tọ́ ọmọ ní ó ti di bídíà gẹ́gẹ́ bí nǹkan tí lẹ́kítọ́rà wílẹ̀ kan náfìlà kan tó bá ṣe báyìí iye ládá tó nínú náfìlà gangan kọ́ ni ẹ̀ṣẹ̀ bọ̀tí tí wọ́n so pọ̀ mọ́ tó fi mú ọ motivate rẹ láti ṣe kínní yẹn ó ti sọ iṣẹ́ yẹn di bídíà wallahu alam. wọ́n béèrè pé graduation tá a máa ń ṣe ní school níparí ẹ̀kọ́ àbí níparí ọdún kan wọ́n ní ṣé Islam faramọ́ eléyìí Islam ò takò Islam ò takò pé níparí ọdún níparí section kan àbí graduation tí a kóra wa jọ láti mọ̀ páwọn ẹni wọ́n ti parí ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ti parí ẹ̀kọ́ wọn certificate báyìí ni wọ́n ní lọ́wọ́ kò sí ní tó burú níbi eléyìí nínú Islam fọ́tò tá a máa wá yà picture tá a máa wá yà bẹ́ẹ̀ àti gbogbo ojó tá a máa jó táwọn ọmọ máa wá jójó ijó akèrègbè táwọn ọmọ máa ṣe àtijọ́ òbílẹ̀ àti gbogbo ẹ̀ wọ́n ní kí Islam wí lérí eléyìí ní ṣókí Islam ò ní a máa fi ká máa ṣe lọ́hùn bí a bá ti fẹ́ dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe níbẹ̀ ó tako ìlànà Islam ká gbóbìnrin sáàrin kọ́ máa wá rèdí kọ́ máa kọ̀dí sáwọn èèyàn Islam ò fẹ́ gbogbo orú ìṣẹ́ lọ́hùn bí tá a bá ti ń dúpẹ́ pa parí nǹkan Allahu alam. oníbèrè yìí béèrè wípé báwo ni obìnrin tí Ọlọ́run pé kí ẹ̀sìn ó yé tó lágbóyé ẹ̀sìn ṣùgbọ́n tó ṣe wípé ọkọ rẹ̀ ọ̀rọ̀ òye kódà tí wọ́n máa sọ fún ni wípé ìsìláàmù tiẹ̀ yìí ti le àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú ẹni yìí mo bá dúpẹ́ fọlọ́run torí pé bẹ́ẹ̀ kọ́ lòun náà wà tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ yé òun náà ni kó wá dúpẹ́ fọlọ́run kó máa lékún ní ẹ̀sìn kó sì máa bẹ Ọlọ́run fún ọkọ rẹ̀ yẹn kó máa bẹ Ọlọ́run fún un pé kọ́lọ́n kọjọ kó fọ̀nà mọ òun náà ìyẹn ọkọ rẹ̀ yẹn kó sì rí àwọn ìgbìyànjú ṣe sí lára láti pé kí ọkọ rẹ̀ máa lo àwọn ìjókòó títí tí òfin máa fi ẹni tó mọ̀nà tí òfin máa fi ṣe yẹ̀yẹ́ títí ṣùgbọ́n tó bá wá dìgbò ń pẹ́ tóbìnrin sàn sàfaradà yìí tí ọkùnrin yìí tí ó sàn ń takò obìnrin yìí kódà tí ń fìyà jẹlé lórí yóò ní ìdíkiri ẹni bẹ́ẹ̀ kó rí àwọn àlùfáà súnà tí wọ́n bẹ ń tòsí rẹ̀ kí wọ́n fi sọ nǹkan tó bá kàn fún un láti ṣe so àmọ́ yóò ní ìdí kó ṣe sùúrù kó ṣàfaradà pẹ̀lú ẹ̀ nítorí wípé kazalika kuntum min qablu famanallahu alaykum bí wọn náà ṣe rí tẹ́lẹ̀ nù tọ́rọ̀ yìí ọ ó wá wọ Ọlọ́run ọba lọ́kẹ́ ọ bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ́n kọ́ kẹ́ ọkọ rẹ̀ náà kóhun náà dẹni tí ọ̀rọ̀ yìí wallahu a'lam. nípa ẹni tó béèrè pé màmá òun lọ fẹ́ babaláwo pé ǹjẹ́ òun lè máa lọ ṣèbẹ̀wò rẹ̀ àbí òun lè stop ẹ̀ ṣé òun lè máa lọ fíìsìtì màmá òun àbí kóun stop àbẹ̀wò òun sí ọ̀dọ̀ rẹ̀ tí màmá rẹ̀ tí ẹnìkan kọ́ ni a sọ ń bí
aṣọ ti màmá ẹ̀ náà nítorí pé màmá ẹ̀ wá oúnjẹ lẹ́sẹ̀ náà tó jẹ́ pé tí ò bá tíráyà àti gbé màmá ẹ̀ kúrò nínú náà yẹn yóò wọ̀ náà. Òun tó lóun rí nǹkan tí ò tẹ́hùn lọ́rùn ebi òun rí ní píríọ̀dù ìgbà tó bá fi lọ ní inú àìtẹ́lọ́rùn gan ni màmá rẹ̀ lórí ọwọ́ àti ẹsẹ̀ sí. Nítorí náà nǹkan tá a máa gbà mọ̀ràn ni pé àìdá kó ṣiṣẹ́ tí ọkọ màmá rẹ̀ yẹn tó fi lè stọ́ọ̀pù ohun tó jẹ máa wo. Èèyàn máa advice èèyàn pé irú bàbá iṣẹ́ tẹ̀ ń ṣe yìí tó bá jẹ́ pé ẹ kúkú mójútó kẹ́ ẹ máa ṣe àgúnmu bóyá ẹni tí bá ń ṣe ẹ máa tọ́jú ẹ ẹni tí jẹ̀díjẹ̀dí ń ṣe ẹ ṣàgúnmu ẹ gbogbo ìyẹn inú run ẹ ṣàgúnmu ẹ ìyẹn owó sì ń bẹ́ẹ̀ bí ìyẹn náà tó náà kò mú àwọn nǹkan tó jẹ mọ́ ẹbọ yẹn kó mú kó ń bẹ́ẹ̀ nítorí náà tó bá jẹ́ pé ó lè advice ọkọ màmá ẹ̀ yẹn náà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. Tí ó bá wá jẹ́ pé ó rí i pé òun advice ẹ̀ bàbá ò lè gba ntó advice ntó dáa ni wípé kó sọ̀nà tí màmá rẹ̀ ó fi kú òun bẹ́ẹ̀ torí tí màmá ẹ̀ bá sì wà ń bẹ́ẹ̀ ntọ́kọ bá ń ṣe kò síyàwó tí sábà yapa ọkọ ẹ̀ àfi táàrin wọn ò bá dùn lókù yóò sì gbé màmá rẹ̀ wọná. Ojúṣe ọmọ náà ni tó bá dẹ̀ rí ewu kó sọ fún màmá ẹ̀ pé ibi ewu òun ló wà yìí tó náà ọ̀nà tí ò ní jẹ́ kí màmá rẹ̀ wọná òun ló yẹ kó san. Ànábì Muhammad kí Allah kó máa bá a ó ní èyàn ò tí ì di mùmínì àfi kó ní nǹkan mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ni pé kó jẹ́ pé Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ni ó nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan míì lọ. Ẹlẹ́ẹ̀kejì ni kó jẹ́ pé kó kórìíra àti padà sínú kèfèrí ẹbọ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti mú kúrò nínú òkùnkùn ẹbọ yẹn gẹ́gẹ́ bó ṣe lè kórìíra kí wọ́n gbé nǹkan báyìí kí wọ́n gbé jù sínú iná. Ẹbọ àti ìṣe oníranran kèfèrí ó ní ọkọ màmá rẹ̀ yẹn ń dánwò kí kúkú ṣe bàbá rẹ̀ ńgbà ó ní ẹni tí màmá òun lọ fẹ́ ó ní màá sí pé màmá rẹ̀ ti kú lọ́dọ̀ bàbá ìta kó jẹ́ pé bàbá tiẹ̀ gangan ti kú màmá ẹ̀ wá lọ fẹ́ ọkọ míì tí ń ṣe yẹn tí ò bá lè jẹ́ pé màmá yẹn tí ò bá lè jẹ́ pé bàbá yẹn yóò fi àwọn sẹ́yìn lẹ̀ kó dé advice màmá ẹ̀ wí pé n tó bẹ́tà ni pé kó fààyè yẹn lẹ̀ kìí ṣe ti pé òun lọ ṣèbẹ̀wò rẹ̀ orí nǹkan tí ọkàn ń kọ̀ nìkan kọ́ yóò máa rí nǹkan tọkàn rẹ̀ kọ̀ continuously tó bá sì tí nǹkan yẹn bá ń lọ bẹ́ẹ̀ wallahu ta'ala alam Ọlọ́run nìkan ló ní mọ̀ jùlọ. تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه